bí wọ́n ṣe gbówó wá ni máa wò pé kí ló dé kí ni yẹn dùn mí gan-an ó dùn pé ilé yóò dáa ṣẹ́dẹ̀ máa ń woṣẹ́ Ọlọ́run bàbá jẹ́ ẹni tó fẹ́ràn obìnrin púpọ̀ wọ́n kọ́kọ́ ṣe part 1 wọ́n kọ́kọ́ mú mẹ́ta part 1 nígbà tí mẹ́ta yẹn lọ kò sí nǹkan tó ṣe wọn but wọ́n fi wọ́n lẹ̀ wọ́n wá ṣe mẹ́ta part 2 so part 2 yẹn ní màmá tèmi wà àwọn ní kẹta ní part 2 tó máa ń sọ pé kán fẹ́ràn àwọn papọ̀ wọn ò lè fẹ́ràn ọkùnrin kan ò lè fẹ́ràn obìnrin kan the same way kò possible ó dẹ̀ àwọn obìnrin yẹn dẹ̀ máa mọ̀ pé ó fẹ́ràn kan jù kan lọ tó bá dẹ̀ ti mọ̀ pé ó fẹ́ràn kan jù kan lọ ó ti bẹ̀rẹ̀ nìyẹn mo rántí ìjọ́ kan mo dé láti school èmi like cultural kí máa ṣe àwọn kí máa jó kí máa ṣe gbogbo ẹ̀ so ìjọ́ yẹn a ṣe practice ní primary school cultural group ni mo wà so ìgbà tá a parí practice yẹn you know èmi dẹ̀ máa tá a ti ṣe nǹkan bẹ́ẹ̀ orin yẹn máa dúró sí mi lórí bí mo ṣe délé nìyẹn ẹmọ báwọn ọmọ kéékèèké ṣe máa ń ṣe náà wọ́n fẹ́ wá show nílé pé a ṣe practice bí mo ṣe mú orin kan nìyẹn o mo ní ìyáálé mi méjèèjì mo forí adébẹ̀yìn ẹ̀jẹ̀ rọ́mọ bí o bíbí nìyá mi bí mi pàrékè bí wọ́n mi ṣe gbọ́ báyìí wọ́n ṣe pé mi yẹmí má bọ̀ èmi ò pé kí ló ń ṣẹlẹ̀ èmi a ṣe practice kí ló sọ yẹn tó bá kọ orin tí bá gbọ́ orin yẹn lẹ́nu ẹ̀ wọ́n ní kí ló dé kí mo ṣe náà orin ta kọ́ ní school lẹ́ni nìyẹn ìyálé ẹ̀ méjèèjì kọ́ jẹ́ kó rọ́mọ èmi náà wá dúró òótọ́ ni o ìyálé méjì ni màmá mi ni o àtìgbà yẹn mi ì free mọ̀ nínú ilé yẹn torí bàbá kú papọ̀ ní kí n ṣe pé bóyá ó gba ilé fẹ́yàn kan lọ́tọ̀ọ̀tọ̀ you know at that tender age tó ti mi lè free mi lè ṣe kankan tòótọ́ dẹ̀ ni ìyálé mi méjèèjì máa wò pé òótọ́ ni o ìyálé méjèèjì ẹ jẹ́ ẹran ọmọ bíbí ni ìyá mi bí mi òótọ́ that was so there is always one kanta or the other kanta so experience mo ní nìyẹn kò wá interesting rárá. ẹ ṣeun gan màmá báwo lẹ ṣe wá overcome àwọn experience nígbà tí torí ìdí tó jẹ́ kí n máa béèrè ni pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n wà ní oṣooṣù tó yẹ pé nígbà tí ogun yẹn dé ìyá á kó ọmọ kúrò wọ́n ní òun ò lè dúró ǹjẹ́ ṣérò àwọn nǹkan báyìí ṣó ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ o ó ṣẹlẹ̀ o. báwo ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó tó dé pẹ́ kúrò. nígbà tí bàbá dé tí wọ́n ṣe ẹyẹ kẹ́yìn ilé yẹn tóbi gan-an ìyá mi wá wò pé kí làwọn fẹ́ ṣe everywhere ìyá mi tíṣà dẹ̀ ni wọ́n ń gbà yẹn ẹ̀dẹ̀ mọ̀ pé ní ilé olórogún family ò kí ń wà united so ó wá dàbí ni pé gbogbo àwọn family kan lọ in fact first Christmas tá a ṣe nínú ilé yẹn àdáṣe ni kò sí èèyàn kankan tó wá wù wá pé ilé tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ girigiri ńlẹ̀ àjọfẹ́ ni torí bàbá mi jẹ́ ní tó lawọ́ tó bùjẹ́ bùdànù ni first Christmas tá a máa ṣe tí bàbá yẹn ṣàlàyé ààrẹ ẹyẹ kó wá béèrè wá pé kí ló ń ṣẹlẹ̀ tó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí wọ́n ti wá olúkàlùkù àwa gbà tí a lọ àwa gbà tí nígbà tí bàbá ń ṣe fún alára tó ń ṣe fún àlejò àwa sì kéré so a máa wò pé ṣèbí àwọn ọmọ sì kéré so gbogbo resources ẹ̀ bá elé àwọn tó wọ́n lọ sí abroad àwọn tó wọ́n lọ sí school oríṣiríṣi so kó dẹ̀ tó kàn wá ọlọ́jọ́ dé so that first Christmas tá a ṣe yẹn ẹyẹ ààrẹ àwa nìkan ládá ṣe Christmas inú ilé yẹn ìyá mi wá wò pé kí ni àwọn ń dúró dè nígbà tó yẹ pé ẹni tó ń wá kò sí mọ́ wọ́n ṣe kó gbogbo àwọn ọmọ mi olúkálùkù wá bí gbà lọ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn níta ṣe kúrò ńbẹ̀ ni. ẹ ṣeun gan màmá kó tó di pé bàbá níyàwó tó tó bíi mẹ́ta gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní pípa 2 màmá iṣẹ́ wo gangan ni bàbá ń ṣe. contractor ni bàbá mi jẹ́ commissioner for works ní Old Republic nígbà yẹn so
Ìbàdàn ní ọ́fíìsì wọn wà. So àwọn náà máa allocate ilẹ̀, allocate gbogbo ẹ̀ fáwọn èèyàn. Commissioner ni wọ́n. So wọ́n tún máa ń ṣe contract, wọ́n tún máa ń import ìwé láti London bẹ́yẹn. So wọ́n ṣe oríṣiríṣi nǹkan, Ọlọ́run dẹ̀ gbà fún oúnjẹ wọn lọ́wọ́. In fact, ọkọ̀ àkọ́kọ́ tí bàbá mi kọ́kọ́ máa rà, customize ni, Benz ló customize, ó koríko wọn, ó di ìwé, wọ́n máa ń pọ̀ wọ́n gbà yẹn. So iṣẹ́ tí bàbá mi ṣe ń gbà yẹn ni wọ́n ní wọ́n buṣu dáadáa. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Màmá, ṣé pẹ̀lú gbogbo nǹkan tí iṣẹ́ tí bàbá ń ṣe, nígbà tí bàbá wa jáde láyé àbí kọ́ tó jáde láyé, ṣé kò sí ọmọ kankan tó dàbí pé tó mú ẹsẹ̀ wọn nípa bí tiṣẹ́ tó ń ṣe? Mi ń sọ nípa ti ọ̀rọ̀ ìyàwó, bóyá nípa iṣẹ́ legacy iṣẹ́ tí wọ́n gbélẹ̀ tí wọ́n ṣe yẹn, ṣé kò sí nínú àwọn ọmọ tí wọ́n bí, kò sí èèyàn kankan tó tọ̀nà ẹ lọ lẹ́yìn ìgbà tí bàbá ti jáde láyé? Iṣẹ́ tó ń gbélẹ̀ yẹn, àwọn ọmọ yẹn náà ti dàgbà lọ títí ń gbà yẹn. So kò sẹ́ni tó di ọ́fíìsì yẹn mú, tó yẹ pé at the end of the day wọ́n tabẹ̀. So àwọn ọmọ yẹn ò tí ì dàgbà dé level tán lè continue iṣẹ́ tí bàbá ṣe. So kò sẹ́ni tó mú iṣẹ́ tí bàbá ṣe. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Màmá, ká wá padà sọ́dọ̀ yín nísìn. Màmá, iṣẹ́ wo gangan ni ẹ̀ ń ṣe? Èmi náà general contractor náà ni, apart from eré ìtàgé yìí, mo ń ṣe modeling. Torí mi like máa pose síwájú camera kó máa yà mí fọ́tò, mo like yẹn gan. So mo ṣe modeling, tá máa ṣe TV commercial, advert, then acting, then máa ṣe nǹkan máa ń gbọ́ real estate, táwọn àtàlẹ́ talẹ̀ gbogbo ẹ̀. Kò sẹ́ni tó máa ṣiṣẹ́ acting tó máa sọ pé ojú acting yẹn ló máa dúró sí, tí ò bá tí ní orúkọ bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ wá nǹkan ṣe lọ́tùn lósì. So àwọn nǹkan tí ẹ ń ṣe nìyẹn. Àwọn nǹkan tí mò ń ṣe. Màmá, màá fẹ́ ká máa ní ẹyọ nǹkan báyìí. Okay. À ń kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí ìtàgé. Màmá, ó ti wá tó ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ orí ìtàgé yìí? Láti 2015, ọdún mẹ́wàá sẹ́yìn. Ọdún mẹ́wàá sẹ́yìn. Ẹ ṣeun gan. Màmá, lẹ́yìn ìgbà tí ẹ bẹ̀rẹ̀ orí ìtàgé yìí, ǹjẹ́ ẹ lè sọ nǹkan tí ẹ rí tó yẹ pé iṣẹ́ orí ìtàgé yìí mú yín? Ǹjẹ́ ẹ lè ṣàlàyé ẹ̀ fún mi? Tí ẹ rí tẹ́ fi jẹ́ pé eré orí ìtàgé yìí gangan lẹ́yìn. Máa ń pera mi ní accidental actress, torí mi sọ pé mo fẹ́ ṣe eré ìtàgé yìí gangan. Kí n tó máa ń ṣe 9 to 5 tẹ́lẹ̀, iṣẹ́ tá máa jí láàárọ̀ ká close ìrọ̀lẹ́. So but in between máa ń ṣe TV commercial ìyẹn. So ìjọ yẹn èèyàn kan pè mí pé kí n máa bọ̀ ní Ìkẹjà o, pé wọ́n fẹ́ ṣe TV commercial kan, kí n wá ṣe audition, wọ́n máa ń ṣe audition. Bí mo ṣe débẹ̀ nìyẹn. Ìgbà tí mo débẹ̀ mo wá rí pé kì í ṣe TV commercial ni wọ́n ṣe, pé wọ́n fẹ́ ṣe audition fún àwọn extras, fún àwọn actors. Wọ́n wò pé mi kúkú ṣe iṣẹ́ 9 to 5 mọ̀ pé kí n gba ibẹ̀ lọ. So n bá lọ́njọ́ yẹn o, n bá rí pé àwọn actors lélẹ́yìí o, wọ́n ní ọ̀sán nǹkan tá a máa ṣe àṣe. So bí mo ṣe rí àwọn colleagues méjì bẹ́ẹ̀ ni, Fẹ́mi Dúrójayé àti Bukky Thomas, wọ́n bá ní ó lè ṣiṣẹ́ yìí náà, ní iṣẹ́ acting bíi ti báwo, ó lè ṣe náà, kí ló wà ń bẹ̀, ó rẹwà, ó ṣe gbogbo ẹ̀, wọ́n máa ṣe. Wọ́n ní àwọn máa fi ẹ́ sí group. Wọ́n ṣe fi mí sí group náà, èmi náà wá bẹ̀rẹ̀ sí lọ sí audition. So kì í ṣe pé mo jíjọ́ kan pé mo ti rò láti kékeré. So bí mo ṣe wọnú acting ni. Ẹ ṣe mọ̀. Màmá, ṣé Yorùbá nìkan lè ń ṣe ní bí àti English? Mo ṣe Yorùbá, mo ṣe English, but mo ṣe more of English, but mo ṣe Yorùbá náà. Ẹ ṣe mọ̀. Màmá, ǹjẹ́ lè sọ ìyàtọ̀ tó wà láàárín ti English àti Yorùbá? Ìyàtọ̀ wo ló wà láàárín àwọn méjèèjì? Ìyàtọ̀ wà o. Ìyàtọ̀ wà. Ìyàtọ̀ wà. Ṣé rí àwọn English tó wá pè yín síṣẹ́, wọ́n sọ pé àwọn fẹ́ pè yín síṣẹ́ o, ibi tẹ́ máa ṣe lélẹ̀ o, iye tá máa fún yín lélẹ̀ yìí o, ṣó tẹ́yìn lọ́rùn àbí kò tẹ́yìn lọ́rùn. Torí at least ọdún kẹwàá rèé, so ẹni téèyàn bá kọ́kọ́ wọlé àforí gbá àwọn nǹkan kan, wọ́n gbá dáadáa kó tó smart. So but Yorùbá wọ́n sọ pé
àwọn kan á sọ pé torí mi tí ì ṣe púpọ̀ náà ní Yorùbá so wọ́n á ní máa bọ̀ ìṣe báyìí la fẹ́ kó ṣe ṣó mọ̀ pé ní Yorùbá movie wọ́n máa tètè mọ̀ má yọ wọ́n lẹ́nu jù ṣáà máa bọ̀ èyí tó bá fún ẹ kó ṣe tó bá ṣe nǹkan tó bá dẹ̀ ní wọ́n á fún ẹ ṣe mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè plan lé lórí so ìyàtọ̀ but mo gbọ́ pé wọ́n ní wọ́n ti ń yàtọ̀ sí i o. so ẹ fi máa ń pè Yorùbá wọn á fi tiwa ṣe tiwa náà máa fi ṣe tó dẹ̀ yàtọ̀ sí ti. ẹni wọ́n dẹ̀ dùn ó tọ́lẹ̀ tẹ́ bá dẹ̀ jókòó lóòótọ́ àwọn tó ń wo Yorùbá movie pọ̀ gan-an ó dà káwá bá yín ṣe ọ̀tọ́ bá dẹ̀ ṣe thank you but English àwọn yẹn iye báyìí ni àwọn fẹ́ san ṣó o pé ṣó tẹ́ ẹ lóhùn tó bá dé bẹ́ẹ̀. ẹ ṣeun gan mama ní Yorùbá industry ǹjẹ́ lè dárúkọ bí àwọn àgbà òṣèré tí ẹ ti bá ṣeré nínú tẹ́tíjọ́ ṣeré àbí tíṣẹ́ ti jọ àrùn pọ̀. àwọn àgbà ṣeré tíṣẹ́ ti ẹ má bínú àwọn àgbà tèmi mọ̀ Wálé Sànúsì mo bá ṣe ẹ̀jẹ̀ pẹ́pẹ́ yẹn Rónkẹ́ Odùsọ̀yà then àwọn kan tájọ ṣe torí Ìyálóde mo ṣe nu eré yẹn wọ́n lórúkọ bọ̀ mi kọ́ má bínú then nínú mo bá Fẹ́mi Branch ṣe mo bá àwọn ìyá kan ẹ má bínú tí bá dárúkọ múvì yẹn ẹni tó bá ti wálé but mo ti bá àwọn kan náà ṣe torí eré Yorùbá tí mo ṣe Ayọ̀ Adésànyà ní kòró Ayọ̀ Adésànyà mo ṣe ṣẹ́ràn mo ṣe ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ mo ṣe ó ṣèṣì so mi ti ṣe púpọ̀ but mo wà open fún more Yorùbá movies but English ni mo ti ṣe dáadáa. ẹ ṣeun gan mama ǹjẹ́ ṣe ìrántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tó gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ pé ẹni yìí eré ìtàgé ló ṣe ǹjẹ́ ṣe ìrántí ẹ̀. okay funny enough wedding party yẹn kì í dẹ́ ṣe major ẹ̀wọ̀n gbà yẹn gbà tán kàn bẹ̀rẹ̀ sí ṣe wedding party Ebony live ó jọ àwọn èèyàn lójú wọn like cinema films the first heavy something so olúkálùkù post so ìjọ yẹn Alibaba wa post èmi àti ẹ̀ torí mo wà ń bẹ̀ mo ṣọ̀rẹ́ Ṣọlá Sobowale ní wedding party 1 and 2 so Alibaba ó bá post ẹ̀ sórí page ẹ̀ mo ṣe rí mi àwọn wọ́n bẹ̀rẹ̀ sí pé mi pé ayé àwọn rí ẹ̀ àwọn rí so iṣẹ́ wa yìí funny gan ibi tẹ́ bá rò pé bóyá wọ́n ti máa ṣe jẹun ibi téèyàn expect náà wọ́n ti máa so ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ rí pé ẹni ń ṣe orí ìtàgé. lẹ́yìn ìgbà tí àwọn èèyàn pè yín tí wọ́n rí tó wedding party bẹ́ẹ̀ ni. báwo ni life ti ṣe change báwo ni fíìmù yẹn báwo ló ṣe affect yín how has it changed your life. well èmi máa ń believe in destiny and fate. ṣé mo pé okay wedding party mi kì í ṣe lead role mo kàn feature bẹ́ẹ̀ náà ni and mo dẹ̀ ṣe àwọn eré kan náà before then táwọn èèyàn rí mi o tó máa pè mí individually but ẹ mọ̀ wedding party yẹn ló loud but ibi tí èèyàn bá máa dé tí ò bá ti tó time ẹ̀ kò tí tó time ẹ̀ náà ni torí mi jẹ́ èèyàn kan tó yẹ pé mo ṣàwọn orí kan gbà kan lọ́fẹ̀ẹ́ tẹ́kí mo pé kí ló dé because mo ṣẹ̀ṣẹ̀ wọnú industry yẹn mi mọ bọ́n ṣe máa ń ṣe so tó máa kàn sí pé wọ́n á bí báyìí wọ́n á fẹ́ kó ṣe nǹkan báyìí á gbé English á lọ torí àwọn kan náà wà tó wà dubious in English tẹ́ pé báyìí ni wọ́n ń gbà yẹn o tí mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó máa ti rí pé ilé ìṣẹ̀ṣẹ̀ wọlé ní JJC wọ́n á gba ẹni yẹn gbàkúgbà so wọ́n ti gbé mi náà sí gbàkúgbà so ìgbà tí mo dẹ̀ kọ́gbọ́n wọ́n rò pé àwọn ilé ti kọ́ mi o so tó máa ti pè mí tó máa ti sọ pé kinní kan ẹ wá èmi ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí so má fi yẹn nà mí mo mọ̀ jẹ iye báyìí mo fẹ́ tó bá ti fún mi ó ti tán ni so àwọn iṣẹ́ tí mo ti gbọ̀ndà pé ẹ̀yin kọ́ lẹ dá mi o Ọlọ́run tó pè mí torí èmi kọ́ mo sọ pé mo fẹ́ ṣe orí ìtàgé Ọlọ́run tó pè mí sínú ẹ̀ tó bá ti tó àsìkò àmọ́ owó ṣe máa gbé mi ga. so mo ṣiṣẹ́ o tó bá ti pè mí tó bá ti wá òkè kì í ṣe gbogbo ìgbà náà ni wọ́n máa ń rí èyí tó wà òkè bọ̀ ó ní bẹ́ẹ̀ ni yẹn ṣe máa sọ̀rọ̀ ìwọ náà dẹ̀ rí prospect pé ẹni yìí ó dẹ̀ make sense o tó bá tiẹ̀ fẹ́ tó bá rí nǹkan tó fẹ́ gangan at least kó súnmọ́ díẹ̀ kó má jìn jù kó dàbẹ̀ ni pé kí ló dé
ṣogun láyé ni ẹ dẹ̀ máa mọ̀ pé àwọn kan tẹ́jọ wà lórí iṣẹ́ yẹn. The thing about this our industry irú iṣẹ́ wa yìí wọ́n lè pẹ̀yìn méjì fún the same kẹjọ ṣe the same thing gangan but wọ́n á sọ pé nítorí pọ́n ti mẹ́yìn ẹni yẹn dáadáa nǹkan kan náà lẹ́jọ́ ṣe o kì í ṣe pé bóyá ẹni yẹn ṣe nǹkan míì o nǹkan kan náà lẹ́jọ́ ṣe ẹni yẹn lè gba wọ́n lè fẹ́ ẹni yẹn catch let's assume wọ́n lè fẹ́ ẹni yẹn ní 2 million wọ́n á sọ pé nítorí pé wọ́n ti mú wọ́n kàn fún 50,000 ẹ wo gap yẹn ẹ ti rí gap yẹn bó ṣe fẹ̀ tó bí industry wa ṣe fọ́nì sí nìyẹn so èmi dẹ̀kẹ́rẹ́ mi ṣọmọdé mi join ní as ọmọdé so mi rush mi wá fíìmù kankan káàkiri ẹ ṣáà jẹ́ kí n máa ṣe díẹ̀díẹ̀ tí mo ṣe ń ṣe so èyí tó bá ti pay mi màá lọ. ẹ ṣeun gan ẹ ṣeun gan màmá nígbà tí ẹ ń ṣeré yẹn báwo ìdojúkọ lẹ bá pàdé nínú eré yẹn gbogbo torí there are so many scenes tó yẹ pé ó dà pé nínú bíi sùrùtù tí màmá wa Ṣọlá Sobowale tí wọ́n faraya màmá nígbà tí ẹ ń hàtì kìíní ẹ báwo ni experience yẹn ṣe rí fún yín. àwọn àǹtẹ̀sìn actually àwa ọ̀rẹ́ làwa ṣe ọ̀rẹ́ ni wá and period yẹn a máa láti dúró dè wọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ní orí iṣẹ́ yẹn táwọn the main cast tó máa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe táwọn bá tiẹ̀ ní nǹkan ṣe mọ́ a máa dúró síbẹ̀ ní a máa wò tí wájú wa náà ti máa ṣe gbogbo ẹ̀ látòkè délẹ̀ so ó wà very interesting kan torí mo ti bá màmá Ṣọlá Sobowale ṣeré lórí Hustle season 1 so wọ́n ṣe ẹ̀gbọ́n mi ní orí iṣẹ́ yẹn so àtijọ́ wà papọ̀ dáadáa mo ti rí gbogbo àwọn action tó máa ń ṣe yẹn so àtijọ́ wà nígbà yẹn lórí Hustle. ẹ ṣeun gan màmá ibi tí mò ń lọ sẹ́yìn lórí màmá wa Ṣọlá Sobowale ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń wo màmá bí èèyàn tí ó kanra bí a torí pé ìdíwé bí wọ́n ṣe ń ṣe nínú sinimá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń fò láti understand nìyẹn pé bá ṣe ń ṣe nínú sinimá ó yàtọ̀ ojú ayé bẹ́ẹ̀ni irú èèyàn gbọ̀ngàn lè lè sọ nípa àwọn màmá wa Ṣọlá Sobowale èèyàn dáadáa torí lórí Hustle yẹn àbúrò wọn mo ṣe tọ́ má ti gbé wọn dé báyìí bóyá wọ́n máa rán wọn ṣe kán lọ ra nǹkan lọ oúnjẹ wá tọ́ má ti rí oúnjẹ dé bá yẹmí má bọ̀ jẹ́ ká jẹ wọ́n nífẹ̀ẹ́ wọ́n nice wọn kì í gbogbo eléyìí táyà rí yẹn dẹ́mọ́ ni o torí iṣẹ́ yẹn bó ṣe gbà nìyẹn but on a daily at least interaction tèmi ní pẹ̀lú wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ èèyàn dáadáa wọ́n dẹ̀ máa ń tọ́jú èèyàn wọ́n máa ń tọ́jú èèyàn. màmá báwo lẹ ṣe pàdé màmá wa Ṣọlá Sobowale báwo lẹ ṣe pàdé wọn. orí iṣẹ́ Hustle yẹn náà ni oníṣẹ́ kan ìkíní yẹn wọ season 6 so season 1 yẹn wọ́n ní èèyàn kan tó mọ́ra díẹ̀ o tó fẹ́ kó ṣe èmi ò tẹ̀ mọ̀ pé àbúrò Ṣọlá Sobowale náà ni kí wọ́n á ṣe wọ́n ní kí n send picture ma send picture so mo ṣe send picture kí ni ẹ̀dẹ̀ mọ̀ pé ìgbà míì wọ́n máa ṣiṣẹ́ dé level kan wọ́n á realize pé àwọn máa need cast báyìí you know sometimes ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa need cast kan tán kì í rántí pé ó yẹ kó wà ńbẹ̀ mo ṣe pè mí yẹn bí mo ṣe débẹ̀ ẹ̀gbọ́n táwọn á ṣe ó wáyé ká lọ ṣe reading pé before kan tó shoot eré èmi àtẹni yẹn bí mo ṣe wọ bẹ̀ báyìí bó ṣe di àǹtí Ṣọlá bí mo ṣe yọ wọn ni so ẹ̀yin mo bá ṣe kíní kan fìkan aṣáájú sọ̀rọ̀ máa rí pé Oǹdó gan lájọ wá àwa méjèèjì Oǹdó ó tọ́ wọn báwo sáà bí mo ṣe pàdé wọn nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun màmá ìbéèrè tí mo fẹ́ béèrè kó tó dé pé àparí gbogbo àwọn nǹkan tá à ń ṣe màmá báwo lẹ ṣe ń balance iṣẹ́ yín àti personal life yín báwo lẹ ṣe ń balance méjèèjì pọ̀ tí gbogbo ẹ̀dẹ̀ tó wà tó rege báwo lẹ ṣe ń ṣe. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ń balance ẹ mọ̀ pé kì í ṣe gbogbo iṣẹ́ tó ń gbé wá náà ni máa gbà so period tí máa níṣẹ́ máa arrange nílé pé ok o máa lọ fún ọjọ́ mẹ́ta báyìí o àbí ọjọ́ mẹ́rin báyìí o máa ti ṣe àwọn ètò yẹn sílẹ̀ nílé ọkọ mi dẹ̀ jẹ́ ni tó jẹ́ pé wọ́n wà very understanding in fact àwọn ẹbí wọn béèrè pé kí ló dé o lọ jẹ́ kí Yẹmí lọ ṣe acting torí àwọn èèyàn máa believe pé gbogbo àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ yìí kó tó ṣe pé ilé ẹ̀ máa dàrú oníranú gbogbo wọn kíníkan kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá
ẹni tó bá fẹ́ ṣe ìrànù ààrẹ ọwọ́ ẹ̀ ló wà, kì í ṣe industry yẹn ló fẹ́ kán ṣe ìrànù, àwọn ló fẹ́ ṣe ìrànù fúnra wọn, kò síbi tí ò sí ìrànù. So wọ́n dẹ̀ rí wọ́n rí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀, at least àti wà bẹ́ẹ̀ ń sìn ọdún mẹ́wàá ń sìn, Ọlọ́run bá múlé wa dúró, so ọpẹ́ ní fọ́lọ́run. Màmá ẹ ṣé gan, ẹ ṣé gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ, torí ibi tí mò ń padà bọ̀ wá sí náà nìyẹn. Ìhun tí mo fẹ́ bèèrè ni pé kí ló fà á, kí ni ìdí, kí ni ọkàn ní tí wọ́n fi support yín lẹ́nu iṣẹ́ torí kò ń ṣe gbogbo ọkùnrin, bẹ́ẹ̀ni kò ń ṣe gbogbo ọkùnrin, kí ló fà á, kí ni nǹkan tí wọ́n rí tí wọ́n fi support yín lẹ́nu iṣẹ́ yìí? Ọkọ mi mọ̀ pé mo jẹ́ èèyàn tó jẹ́ pé mo burú díẹ̀ o, kí n má parọ́, mo burú díẹ̀ wọ́n nìkan tó bá di ọlọ́kùnrin dé, torí mo burú gan, mi gbà, so òun náà mọ nǹkan tó dùn òun rí, so a dẹ̀ ti fẹ́ra wa dé level kan tó mọ̀ pé máa lọ, mo mọ̀ ẹ́ dáadáa, mo mọ̀ nǹkan tó lè ṣe, mo mọ̀ nǹkan tí ò lè ṣe, so tán ṣe ní kí n máa lọ ní kí n gún ọ̀sán, wọ́n ti mọ̀ pé mo burú lóòótọ́, nǹkan tí mi láìkì kíni, mi láìkì nonsense, so nǹkan ṣe fi mí lẹ̀ ni. Ẹ ṣeun. Màmá ká tó parí àwọn nǹkan tí à ń ṣe lọ́wọ́ yìí, irú advice wo lẹ ní fún àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà tí àwọn náà fẹ́ ṣe eré orí ìtàgé, irú advice wo lẹ ní fún wọn? Advice, yes, pẹ̀lú experience tèmi ni màá kọ́kọ́ gbà wọ́n nímọ̀ràn, kọ́ máa learn on the job, bí mi ṣe learn on the job, òkìní yẹn máa ń slow, kọ́ lọ ẹni tó máa ń ní wípé àwọn nífẹ̀ẹ́ acting school tó máa ń rí pé àwọn like, ó ti yé yín, kọ́ lọ síbẹ̀, kọ́ enroll, kọ́ lọ sí school, ní láti ka theatre àtàwọn àti ní ọ̀pọ̀lọpọ̀ acting school báyìí sìn, kọ́ lọ sí ẹni tó máa rí pé àwọn like bọ́n ṣe ń ṣe, kọ́ lọ sí acting school ẹ̀, kí ni ẹ máa ń fún yàn ní pedestal tó máa fi gùn, tó máa fi débi tán. Yes. Ẹ ṣe ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀, ẹ ṣe gan. Màmá. Kọ́ dẹ̀ wà, ẹ má bínú, tó máa ti lọ school, kọ́ àwọn náà fi wà kún ìwà, kán fi wà kún, torí mo rí pé yes, torí mo rí pé àwọn kan wà tí wọ́n ní wà, tó máa ti lo MB, tó ń mọ̀ ẹ́, tó ń lo MB tó ti bá gbogbo ẹ̀ jẹ́, at the end of the day wọ́n á rí pé wọ́n ní pé òun mọ́. Iṣẹ́ wa yìí, industry yẹn kéré gan-an, àwọn èèyàn máa ń múra wọn, wọ́n máa sọ pé ẹni mo mọ̀, á fi yọ̀ sí àti atarodo àti nǹkan tí ò sí níbẹ̀, so kán fi wà sí. Ẹ ṣe, ẹ ṣe. Màmá, èyí tó jẹ́ final part, ibi tá à ń lọ gangan yìí. Màmá, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tíátà, wọ́n máa ń fẹ́ràn fújì. Mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀, mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé kí ni ìdí tẹ́ fi fẹ́ràn àwọn onífújì yìí, ṣùgbọ́n wọ́n fi wá ń yé mi ní pé àti onífújì àti onítíátà ìkọ̀kan náà láyé, ní pé kí n wò ó nígbà díẹ̀ sẹ́yìn, a máa rí àwọn ọ̀gá Alhaji Saheed Òṣùpá, a máa rí Alhaji Wasiu Alabi Pasuma, a máa rí àwọn wọ̀nyí wọ́n ti ṣe eré tíátà tó ń ṣe méjì tó ń ṣe mẹ́ta. Màmá, ǹjẹ́ yìí náà máa ń gbọ́ fújì? Fújì tẹ máa ń gbọ́, K1 lè máa ń gbọ́, K1 but mo ti fẹ́ máa expand ní sí tó wọ́n sọ pé àwọn kan máa ń sọ nǹkan tó máa ń mọ́gbọ́n wá or something. Peter ni. Bí ẹni tẹ́ dárúkọ yẹn Saheed Òṣùpá, ṣé òun náà ní sáré dánpí? Mo náà ní Alhaji. So mo ń try láti bọ̀ mi ò kí n ṣe Fuji person. Màmá, orin wo ni wàá fẹ́ràn jù? Orin tó bá ti dùn ni, mo máa ń gbọ́ gospel, máa ń gbọ́ normal tó bá ti dùn, KSA, Ebenezer Obey, mo love Ebenezer Obey, mo love KSA. Àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn o, Èdùmàrè dáríjì wọ́n o, àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn o, Èdùmàrè dáríjì wọ́n o. Ó máa ń like àwọn orin Ebenezer Obey àti KSA, Ebenezer Obey especially. Ẹ ṣeun gan. Màmá, ǹjẹ́ ní sinimá kankan tí ẹ bá wọn ṣe àbíkẹ́ tí ó jẹ́ ti ọ̀dọ̀ tí ẹ ń pò pọ̀ tí ẹ fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lọ? Ẹ ṣe omi tí ìpò kankan pọ̀ but máa pò pọ̀, so àwọn sinimá tí mo ti ṣe tó wà lórí YouTube ẹ lọ wo, tẹ bá ti search orúkọ mi Ọláyẹmí Ṣóyẹjì, àgbéjáde lóríṣiríṣi ní English ní Yorùbá
Thank you very much. Torí tí bá dárúkọ èèyàn kan sì tí ìbá rántí tẹnì kejì ó lè lọ bínú. Bẹ́ẹ̀ ẹ ṣe lọ́pẹ́. Ẹ ṣeun gan-an. Thank you so much. Ẹ ṣe tẹ wá o.